Sámúẹ́lì kínní orí 4 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 22. Ọ̀rọ̀ Sámúẹ́lì sì wá sí gbogbo Ísírẹ́lì. Ísírẹ́lì sì jáde lọ pàdé àwọn Fílístínì láti jagun. Wọ́n dó sí etí Ebeneseri, àwọn Fílístínì sì dó ní Afeki. Àwọn Fílístínì sì tẹ́ ìtẹ̀gùn láti pàdé Ísírẹ́lì. Nígbà tí wọ́n pàdé ìjà, àwọn Fílístínì sì lé Ísírẹ́lì, wọ́n sì pa ìwọ̀n 1,000 ọkùnrin ní ìtẹ̀gùn ní pápá. Àwọn ènìyàn sì dé bùdó. Àwọn àgbà Ísírẹ́lì sì wí pé, nítorí kí ni Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Fílístínì? Ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Ṣílò sọ́dọ̀ wa, pé nígbà tí ó bá dé àárín wa, kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Ṣílò pé kí wọ́n gbé láti ibẹ̀ wá àpótí májẹ̀mú Olúwa àwọn ọmọ ogun, ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù, àti àwọn ọmọ Élì méjèèjì, Hófnì àti Fínehásì, wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa dé bùdó, gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ́ẹ̀ tí ilẹ̀ mì. Nígbà tí àwọn Fílístínì sì gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wí pé, ohùn ariwo ńlá kí ni èyí ní ibùdó àwọn Hébérù? Ó sì wá yé wọn pé àpótí májẹ̀mú Olúwa ni ó dé bùdó. Ẹ̀rù sì bà àwọn Fílístínì, wọ́n sì wí pé, Ọlọ́run wọ bùdó. Wọ́n sì wí pé, àwa gbé, nítorí pé irú nǹkan báyìí kò sí rí. A gbé, ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyí? Àwọn wọ̀nyí ni Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíbítì lójú ní aginjù. Ẹ jẹ́ alágbára, ẹ ṣe bí ọkùnrin, ẹ̀yin Fílístínì, kí ẹ̀yin má ṣe ẹrú fún àwọn Hébérù bí wọ́n ti ń ṣe ẹrú yín rí. Ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà. Àwọn Fílístínì sì jà, wọ́n sì lé Ísírẹ́lì, wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ìpaní sì pọ̀ gidigidi. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó ṣubú nínú ogun Ísírẹ́lì jẹ́ 15,000. Wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run. Ọmọ Élì méjèèjì sì kú, Hófnì àti Fínehásì. Ọkùnrin ará Bẹ́ńjámínì kan sá láti ogun wá, ó sì wá sí Ṣílò lọ́jọ́ kan náà, tí ohun tí aṣọ rẹ̀ fífàya àti erùpẹ̀ lórí rẹ̀. Nígbà tí ó sì dé, sì wò ó, Élì jókòó lórí àpótí kan lẹ́bàá ọ̀nà, ó ṣọ́nà, nítorí aya rẹ̀ kò balẹ̀ nítorí àpótí Ọlọ́run. Ọkùnrin náà sì wọ ìlú láti ròyìn, gbogbo ìlú fi igbe ká. Élì sì gbọ́ ohùn igbe náà, ó sì wí pé, ohùn igbe kí ni èyí? Ọkùnrin náà sì yára wá, ó sì rò fún Élì. Élì sì di ẹni 88 ọdún, ojú rẹ̀ di bàìbàì, kò sì lè ríran. Ọkùnrin náà sì wí fún Élì pé, èmi lẹni tí ó ti ogun wá, lónìí ni mo sá ti ogun náà wá. Ó sì bí pé, èéti rí ọmọ mi? Ẹni tí ó mú ìyìn wá sì dáhùn, ó sì wí pé, Ísírẹ́lì sá níwájú àwọn Fílístínì. Ìṣubú náà sì pọ̀ nínú àwọn ènìyàn, àti àwọn ọmọ rẹ̀ méjèèjì, Hófnì àti Fínehásì sì kú, wọ́n sì gba àpótí Ọlọ́run. Ó sì ṣe nígbà tó dárúkọ àpótí Ọlọ́run, ó ṣubú sẹ́yìn kúrò lórí àpótí lẹ́bàá bodè, ọrùn rẹ̀ sì ṣẹ́, ó sì kú, nítorí ó di arúgbó tán, ó sì tóbi. Ó sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní 40 ọdún. Aya ọmọ rẹ̀ obìnrin Fínehásì lóyún, ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀. Nígbà tó sì gbọ́ ìyìn pé a ti gba àpótí Ọlọ́run, àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú, ó kúnlẹ̀, ó sì bímọ nítorí òbí tẹ́ ẹ. Lákòókò ikú rẹ̀, àwọn obìnrin tí ó dúró tì í sì wí fún un pé, má bẹ̀rù, nítorí tí ìwọ bí ọmọkùnrin kan. Kò dáhùn, kò sì kà sí. Òun sì pe ọmọ náà ní Ikamodu, wípé kò sí ògo fún Ísírẹ́lì mọ́, nítorí tí a ti gba àpótí Ọlọ́run, àti nítorí tí bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀. Ó sì wí pé ògo kò sí fún Ísírẹ́lì mọ́, nítorí tí a ti gba àpótí Ọlọ́run.